Yà, ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa. Mo kẹ́yìn àlehùlà mọ́hu warasatul anbiyahi, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́, Mokadam Sheikh, àfa akọ́mọlẹ́sìn, àfa akọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù Celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìnkẹ̀, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, àní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tí dúró tọmọ tọmọ yìí fi ṣubú, ẹ̀yin tí dúró tọmọ tọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbààgbà, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Oonirisha, jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò, ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìta Adéyẹyè Ògúnwùsì, àrólé Oòduà bàbá. Mo kí yín o. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọba aláyélúwà, ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́ Adé Ẹlẹ́wẹ̀ẹ́tù 1, Aláàfin Ọ̀yọ́ bàbá. Mo kí yín o. Mo lù yín lọ́gọ ẹnu. Kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba ó jẹ kó kẹrin kéṣe, kìnìún òkè akẹsàn. Mo kí yín. Mo fi kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ige Akínlóye the first. Mo á fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire, àmọ́ kì í ṣe bí ọba bí Olúwo là ń kí o, àwọn ọba gidi nílẹ̀ káàárọ̀ òjíire là ń kí. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lọ́kì Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o, pé lágbára lọ́wọ́ Ọlọ́run, Olúwa dúró tì yín tẹ́ bá dúró tì ran Yorùbá. Mo wá kí alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, yẹn bàbá mi Professor Bánjí Akíntóyè, bàbá mo kí yín o. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá àdìsá ọmọ adé ẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Bàbá mo kí yín o, mo lù yín lọ́gọ ẹnu o. k'Olódùmarè kó túbọ̀ jẹ́ àárò òrùn yín, kárí ìṣàṣọpẹ́, kẹ́ ẹ̀ fọwọ́ páwú, kẹ́ ẹ̀ fi rìgì jòbì. Ẹ wo, ẹ ní mo dé lóru yìí, mi ní ṣàìdé. Ọ̀rọ̀ méjì péré, ẹ jẹ́ ń pè ní mẹ́ta, ó ní mo fẹ́ treat. Àkọ́kọ́, àwọn ọ̀rọ̀ kan ń jà ràyìnràyìn lórí ayélujára láti bí àná, ẹ jẹ́ ní láti bí ìjẹta, lórí wípé Aláàfin Ọ̀yọ́ ọba ẹnjìníà Abímbọ́lá Hakeem Ọ̀wọ́ Adé Ẹlẹ́wẹ̀ẹ́tù, wípé wọ́n fojú Oonirisha àrólé Oòduà wọ́n fi gbolẹ̀ níta gbangba, ìyẹn ní ọjọ́ ìwúyè, ní ọjọ́ ìgbadé ikú bàbá yèyé. Mi ní ọ̀rọ̀ much lórí ẹ̀ láti sọ, àmọ́ mo kàn fẹ́ sọ fún gbogbo àwa ọmọ Yorùbá wípé ká má yá. Ìyá tó bí ṣòkòtò, òun náà ló bí bùbá.
ẹ má jẹ́ àyà o. Kábíyèsí ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́ Adé Ẹlẹ́wùétù Aláàfin Ọ̀yọ́, ọ̀nà tí ẹ̀yin èèyàn ń gbà fi wò ó pé bọ́yá wọ́n tàbùkù àrólé Oòduà, èmi ò rí bẹ́ẹ̀ o. Ìgbà tí mò ń wo fídíò ẹ̀gbọ́n mi kan, wọ́n ní wípé wọ́n ń kí ikú bàbá yèyé ní olórí aládé. Gbogbo wa náà la sì mọ̀ wípé wọ́n á máa kí Oonirisha náà ní olórí aládé. Ta gangan wá ní olórí aládé? Ìbéèrè mi tó lè ṣẹ́tù àárín yẹn. Ǹjọ́ pọ́sibù kọ́ máa wò sùnsùn kó ló dọwọ́ kọ́ bàbá wò sùnsùn kó ló dọwọ́ ọmọ òun lọ́rùn? Gbogbo wa la mọ̀ wípé Odùduwà bàbá ńlọ jẹ́ fún Ọ̀rànmíyàn. Odùduwà ló bí Ọ̀kànbí ló bímọ méje tí Ọ̀rànmíyàn jẹ́ àbígbẹ̀yìn, léyìí tí ṣe Aláàfin Ọ̀yọ́ tòní. Going by history, ẹ̀yin òǹpìtàn, ẹ̀yin òǹkọ̀tàn, ẹ̀yin òǹmọ̀tàn, kò nílò ká ṣẹ̀ṣẹ̀ máa mú àríyànjiyàn tí ò nítumọ̀ wá lórí ayélujára. Bàbá ìlàpèrè Oòduà. Mo ti sọ ọ̀rọ̀ kan ní àyà àjẹta, mo ní wípé ní ìwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ọmọ kóòtù oòjíire iná gbàgbọ́ wípé Ilé Ifẹ̀ ní orírun wa, irrespective of whosoever is on that throne, bàbá wa ní í ṣe. Ẹ gbọ́, níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé àwa ọmọ Yorùbá, níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé Odùduwà ló bí ọ̀pọ̀ ọmọ Yorùbá, tó sì jẹ́ wípé ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí ń sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, àrámọ́kà tí dún tòjò tẹ̀rùn. Níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ pé Ọ̀kànbí ló bí wọn, tí kìí sì í ṣe bọ́yá wípé bàbá míì ló bí wọn, ẹnikẹ́ni tó bá ti jókòó sórí àpèrè bàbá ńlá wọn, bàbá wọn ní í ṣe. Èyí tó wáyé lọ, torí pé mo rí so many people wọ́n kò tẹ̀ wípé kábíyèsí ọba Adéyẹmí kejì Adéníran tí í ṣe bàbá fún bàámi Àtàndá Lówólódù bí Ìyèrè, ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta, wọ́n ní wípé látàyé wọn wípé ní ọ̀tẹ̀ tó gbóná ló ti bẹ̀rẹ̀ láàrin Ilé Ifẹ̀ pẹ̀lú Ọ̀yọ́. Bóyá bàbá wa Adésọjí Adérẹ̀mí pẹ̀lú Adéyẹmí Adéníran, ìjà náà, dúkùú náà, ó graduate, ó tẹ̀síwájú dé orí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tàná, ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta, àti Oonirisha
ọba okùn adé síjú adé, léyìí tó jẹ́ wípé Aláàfin a máa wo Ọ̀ọ̀nìrìṣà lókèèrè, Ọ̀ọ̀nìrìṣà náà máa wo Aláàfin Ọ̀yọ́ lókèèrè, wọn èé sún mọ́ra wọn. ilé baba ọmọ dibi tí ọmọ ò lè lọ. Aláàfin Ọ̀yọ́ torí inú tí ń bí sí Ọọ̀ni ìgbà náà, ìyẹn okùn adé síjú adé, wọ́n dẹni tí ò lè lọ Ilé Ifẹ̀ nílé baba wọn. àmọ́ ìgbà tí ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀dúndún Asòdédẹrọ̀, ìmọ́lẹ̀ fún gbogbo lọ́balọ́ba, apẹ̀tù sáwọ̀ ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire, jẹ̀gbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. ìgbà tí wọ́n dé sórí àpèrè gẹ́gẹ́ bí Ọ̀ọ̀nìrìṣà, wọ́n gbìyànjú láti ṣe kíni, láti mú ìmúṣinṣin ìfẹ́ ohun ìṣọ̀kan padà sáàrin lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire, léyìí tó sì ta wọ́n nídìí ká tá fi lọ rèé sí àgò láàfin. tá a bá wo tọjọ́ orí, Àtàndá Ọláyíwọlá Lámídì, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí the third, nítọjọ́ orí bàbá ni wọ́n jẹ́ fún ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. àmọ́ ńgbà tí Ọ̀ọ̀nìrìṣà tó dáàfin Ọ̀yọ́, Báàmí Àtàndá alówólódù bí ìyèrè, wọ́n fi àpọ́nlé àti iyì tó yẹ wọ́n fi fún Ọ̀ọ̀nìrìṣà, kódà wọ́n tẹ̀ kí Ọ̀ọ̀nìrìṣà ni. Ọ̀ọ̀nìrìṣà náà sì tẹ̀ láti kí ikú bàbá yèyé. lẹ́yìn tó túmọ̀ sí wípé ìfẹ́ ó padà jọba. lẹ́yìn náà Báàmí Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta padà fẹsẹ̀ tẹ Ilé Ifẹ̀. mo rántí dáadáa, a lọ fún prógráàmù kan ní OAU, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì nílé Ifẹ̀. lẹ́yìn tí Báàmí Ààrẹ Afẹ́ Babalọ́lá tí wọ́n ń ṣe prógráàmù kan ní Ilé Ifẹ̀ auditorium níbẹ̀, ní họ́ọ̀lù níbẹ̀ ní Ilé Ifẹ̀ ní OAU. Àtàndá ṣáájú Ọ̀ọ̀nìrìṣà dé, àrólé Oòduà bá bàbá rẹ̀ ń bẹ̀, àrólé Oòduà bá ọmọ rẹ̀ ń bẹ̀, ẹ jẹ́ n lò bẹ́ẹ̀. torí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta, ó jẹ́ ẹni tó ní ìrírí púpọ̀, tó ní ìmọ̀ tó pọ̀, tó mọ ìtàn tó pọ̀. nínú gbogbo lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ọba tó mọ ìtàn tó Adéyẹmí Àtàndá Ọláyíwọlá kẹta ò sí. tá a bá ń parọ́ fúnra wa lókù. on so many occasions l'Àtàndá Ọláyíwọlá ti pìtàn, tí ò sì sí ọba tí sọ wípé ìtànkítàn ní ń pa. kò sì sí ibi tí Ọláyíwọlá Àtàndá tó ti sọ̀kò sórí àpèrè Odùduwà. gbẹ́mi sí omi òtó ó lè wà láàrin ọba Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ tàná.
léyìí tá sì fi gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n fi jẹ̀wọ́ láàrin ara wọn tí wọ́n fi bára wọn ṣeré. àmọ́ yẹn ò sọ pátàndá sọ wípé àwọn ò kì í ṣọmọ Odùduwà. wọn à sì sọ wípé adé tí ń bẹ lórí Ọ̀ọ̀nìrìṣà wọn ò ní fèèkì ni. wọn à ní kì í ṣe adé àrè tí Odùduwà gbé wá síkọ̀lé ayé. Going by history, Aláàfin ló nílẹ̀, òun ló ní káàdóko tẹrútẹrú. Aláàfin pàṣẹ dé Cuba, ó pàṣẹ dé Brazil, ó pàṣẹ dé Porto Novo. kò sí ibi tí wọ́n ti ń sọ èdè Yorùbá tí ikú bàbá yèyé ọ̀pàṣẹ dé, torí pé Ọ̀rànmíyàn ń ló jogún ilẹ̀. ó sì sọ̀rọ̀ láyà àjẹta, mo ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́, mo ṣí fìlà forí adé. Ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé, mo ní ẹ má rorò, òkú rorò kì í kóyàn jọ, ẹ má rorò, òkú rorò kì í kóyàn jọ. ó dẹ̀ sọ ọ̀rọ̀ kan, if care is not taken, gbogbo ìyà títí ń jẹ ìran Yorùbá bọ̀ látẹ̀yìn torí wípé kò sí àjọṣepọ̀ tọ́dọ́mọ́rán láàrin Ọ̀ọ̀nìrìṣà àtàláàfin ni. Those are the two highest throne in Yorùbá land. Not only in Yorùbá land, ní gbogbo ibi tí a bá ti ń sọ èdè Yorùbá. Empire Ọ̀yọ́ ó gùn, ó fẹ̀, ó làmìlaka. Ikú bàbá yèyé, ìfẹ́ ìlówù èmi kẹ́ ẹ lò, ìṣọ̀kan ìlówù mi kẹ́ ẹ ṣe láàrin ẹ̀yin àti Ọ̀ọ̀nìrìṣà. wọ́n ní pé lọ́jọ́ ìwúyè, wọ́n ní ikú bàbá yèyé ò tiẹ̀ dárúkọ Ọ̀ọ̀nìrìṣà rárá. wọ́n ní wọ́n sì dárúkọ Muhammad Abubakar Saad àbí kíndínjẹ́ the third àbí nǹkan tí í ṣe Sultan ìlú Sokoto. Well, I didn't observe to that area. I didn't observe that area. But wọ́n ti call attention wá sí. àmọ́ nǹkan ẹyọ kan tó dá mi lójú ni wípé nígbà tí Ifá tó mú ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ designate, Ọ̀ọ̀nìrìṣà sọ̀rọ̀, wọ́n kí Aláàfin Ọ̀yọ́ tuntun. No doubt about it, there will be competition. Yálà nípa owó, nípa àṣà. Tá a bá sọ̀rọ̀ nípa the custodian of our culture and tradition, we should be talking about Aláàfin Ọ̀yọ́. Ní ìmúra, ní ìsọ̀rọ̀sí, ní ìwùwà láwùjọ, ọba bí Aláàfin Ọ̀yọ́ sọ wọ́n. àmọ́
ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ á fojú egbò gbolẹ̀. Oonirisha ni bàbá ni bàbá ó sì máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Àyàfi tá a bá rí inú ìtàn wípé Ọ̀rànmíyàn kì í ṣọmọ Ọ̀kànbí lókù. Níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé Ọ̀rànmíyàn Ọ̀kànbí ló bí, tó sì jẹ́ wípé Odùduwà Àtẹ̀wọ̀nrọ̀ ń ló bí Ọ̀kànbí, a jẹ́ pé ìyá tó bí ṣòkòtò ló bí bùbá, ẹ mọ̀ yá. Mo wá ń bẹ gbogbo ọmọ Yorùbá, àdúrà ló kù kẹjẹ́ á máa ṣe fún Aláàfin Ọ̀yọ́ tuntun wípé kí ẹ ṣe àṣeyọrí lórí àpèrè babalá wọn. Olódùmarè tó bá ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta tó bá wọn gbẹ́rù dórí, ká bẹ Olódùmarè kó bá wa bá ikú bàbá yèyé ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Ẹlẹ́wùétù the first, kó bá wa bá wọn gbẹ́rù dórí. K'Olódùmarè kó wá bá wa dáàbò rẹ̀ bo Oonirisha àti gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá yòókù yàtọ̀ sírú Olúwo. Ẹ dákun, ẹ má dá ìjà sílẹ̀ láàrin Oonirisha àtàláàfin. Let bygone be bygone. Àwa tá a bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́, tá a bá rí lapses láàrin the most powerful tool méjèèjì, tá a bá lè mediate peace láàrin wọn, ká gbẹnu dákẹ́, ká ṣe ẹnu wá dédé síbí, kàkà tá a tó fi jẹ́ kí iná ìran Yorùbá kó máa jájó rẹ̀yìn. And I'm saying this, I'm putting this straight to Aláàfin Ọ̀yọ́ and Oonirisha. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́yin méjèèjì ò ṣe àṣepọ̀, ẹ fẹ́ fìyà jẹ ìran Yorùbá ni. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́yin méjèèjì tẹ́ ẹ ṣera ayé lọ́kan, tẹ́ ẹ lo ìfẹ́ láàrin ara yé, ìran Yorùbá lẹ fẹ́ fìyà jẹ, torí pé ibi tẹ́yin méjèèjì bá ti pa ń pọ̀, tẹ́ ẹ bá fi fọhùn jáde, àṣẹ Olódùmarè ló balẹ̀ síbẹ̀. Àwa ń bẹ̀ yín, àrólé Oòduà, Ṣàngó Aláàfin Ọ̀yọ́, ẹ dákun, ẹ ṣera yín lọ́kan. Ìfẹ́, ohun ìṣọ̀kan òun la nílò látọ̀dọ̀ yín. Mo sọ yìí, mo dúró lápá abẹ yẹn. Àìróorun sùn tájá harun, ọ̀rọ̀ yóò nílé wọ̀ ká múrù ẹkùn káyé lájá lọ́wọ́. Ẹni tí ó rẹkùn àtẹni tí ó tẹkùn òkèèrè ni wọ́n ti máa wòra wọn. Olúwo ọ̀ ń bọ́ta lórí ayélujára, ò ń kọ nǹkan, ó tún ń ṣépè fáwọn mídíà pé wọn ní nísinmi lórí ọ̀rọ̀ rẹ. Síọ̀ kẹlẹ̀bẹ̀ ìṣó, kí ni k'Aláàfin Ọ̀yọ́ ó ṣe? Kí ni k'Oonirisha kó ṣe? Ẹni tó jẹ́ wípé gbogbo ìgbà ni wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sórí àpèrè rẹ̀ tó sì ń mú mọ́ra. Olúwo, tẹ́ ẹ bá ń ṣàṣìṣe, táwọn ọmọ Yorùbá bá wá ń pè yín sákìyèsí, wọ́n fẹ́ràn yín ni, torí wọn àfẹ́ kẹ́ jìn sọ́fìn ayé. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣọ́ra,
ẹ jìn sọ́fin ọ̀run gan torí pé ẹ hùwà gẹ́gẹ́ bí ọmọ tí Nóà bí, ẹ hùwà gẹ́gẹ́ bí ọmọlúàbí, ẹ ṣe gẹ́gẹ́ bí ọmọ Odùduwà. Ẹ̀yin náà worú àbùkù tó kàn yín níbi ìwúyè Aláàfin Ọ̀yọ́. Ẹ wo tójú yín rí, wọ́n wá ń da odidi ọba lọ́pọ̀pọ̀n. Ó mà ṣe o, owó táwa ní láyé yín, bó wù yín ẹ gbọ́, bó wù yín ẹ má gbọ́. Àgógólá, àgún tẹ̀tẹ̀, ẹ lọ ṣe kí ni? Ẹ lọ rèé ṣàtúnṣe kí ẹ̀tẹ́ ó tó pọ̀ jù báyìí lọ, torí wípé òjò tó sú tó fẹ́ rọ̀ yìí, èmi ọmọ òjò tó jẹ́ o, àmọ́ n lè sọ bóyá ojú ẹ̀sìn ni, n lè sọ, àmọ́ òjò yòówù tí ó bá jẹ́, òjò yòówù tí ó bá jẹ́, Odùduwà ń bínú sí yín o. Gbogbo wa la gbọ́ ní tó ṣẹlẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Pé bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, bàbá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sẹ́ríkì Ṣáṣá. Kí ni bàbá sọ? Màá kà á sí yín létí. Bàbá fakọyọ, inú àwa ọmọ Ìbàdàn sì dùn. Àyè lọ́ba ká lójo, àyè sì kéré ní nǹkan ẹni. Èé ṣe tí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọmọ pàṣẹ láwọn kan tó wá pera wọn Sẹ́ríkì ibì kan tẹ́ẹ̀tọ́ máa pàṣẹ ayanga ayé láì. Wíwo ni ni ò tó wo ni àbí wòyàn ni ò tó wòyàn. Ẹgbẹ́ talaja ń jẹun tí ń jùrù. Olúbàdàn declares Sẹ́ríkì Ṣáṣá title illegal, affirms Baale sole authority. Olúbàdàn ní wípé kí ni ń jẹ́ Sẹ́ríkì Ṣáṣá? Kò sínú àṣà, kò sínú ìṣe ilẹ̀ Ìbàdàn, torí wípé ní Ṣáṣá a ní baálẹ̀, baálẹ̀ ló gbàṣẹ Olúbàdàn, baálẹ̀ ní àwọn àwòrò-ṣàṣà ilẹ̀ Ìbàdàn mọ̀, kò sí gbọ́kàn wá pẹ̀lú Sẹ́ríkì Ṣáṣá. The Olúbàdàn of Ibadan land is Imperial Majesty Ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first has nullified the title of Sẹ́ríkì Ṣáṣá, declaring it unrecognized under the Ibadan Traditional Council Law, Traditional Chieftaincy Law. This declaration, according to a statement on Tuesday by the Chief Press Secretary to the monarch, was made during the Olúbàdàn in council meeting held at the Monarch Palace in Òkè Àrẹ̀mọ, Ibadan on Monday. Ọba Ọlákùlẹ́yìn reaffirmed Chief Akíade Ajani Amusa as the duly recognized Baale of Ṣáṣá in Akinyele local government area
and the official representative of the Olubadan in that community. Let it be clearly stated that all residents and stakeholders in Shasha area, subject to the authority of Chief Akeade Ajani Amusa, the Baale of Shasha, he is to be accorded the full respect and obedience due to his office. Any act of defiance or insubordination toward his directives will be treated as a direct affront to the stool of the Olubadan and will attract strict sanction, the monarch warned. The clarification follows the recent event on March 8, 2025, when the 8-day Fidal prayer for the late Alhaji Haruna Meyase Katsina in Shasha, Ibadan was reportedly used as an occasion to ban his son, Siroma, as the new Serkin Shasha without the approval of the Olubadan of Ibadan land. Ẹ̀gbin gbọ̀n àbẹ́rí yín gbálẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ilẹ̀ Yorùbá lọ́dọ̀ tí a kì í ṣe ilẹ̀ Haúsá. Tẹ́lẹ̀ jẹ́ Sẹ́ríkí Ṣáṣá yín tí ò ní gbàṣẹ lábí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kọrí ilẹ̀ Haúsá. The Olubadan of Ibadan land is Imperial Majesty Ọba Owólabí Ọlákúlẹ́yìn Ige Akínlóye I has nullified the title of Serikin Shasha, declaring it unrecognized under the Ibadan traditional chieftaincy law. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba ńlá tí fọba jẹ, ọba ńlá tí gbàdọ̀bálẹ̀ ọba, ọba Dr. Owólabí Ọlákúlẹ́yìn Ige Akínlóye I. Wọ́n ti sọ gbangba wípé àwọn fagilé tí ń jẹ́ oyè Serikin Shasha. Torí wípé kíni, kò sí nínú àṣà, kò sí nínú òfin tó gbé oyè jíjẹ bá a ṣe ń jí ọba nílẹ̀ Ìbàdàn, kò sí nínú òfin tó gbé kalẹ̀. Wọ́n ní eléyìí tí kábíyèsí sọ tó sì jẹ́ èyí tó di tọ́rọ́ fọ́kálé ní ọjọ́ Tuesday látẹnu agbẹnusọ akọ̀wé àgbà wọn. Ìló jẹ́ èyí tí gbogbo Olúbàdàn in council tí wọ́n fi ẹnu kò sí nígbà tí wọ́n ń ṣe ìpàdé wọn ní ààfin kábíyèsí tó wà ní Òkè Àrẹ̀mọ nìbàdàn. Ìyẹn ní àyà ọjọ́ Monday. Ọba Ọlákúlẹ́yìn ń jẹ́ kó máa yé gbogbo ẹ̀yin ará Ṣáṣá ní Akínyẹlé local government pé tá a bá rẹ́ni tí ń tàn yín ẹ mọ́ tanra yín. Pé àwọn ń jẹ́ kó máa yé gbogbo yín o. Wípé olóyè Akeade Ajani Amusa òun nìkan ní Olúbàdàn in council dámà gẹ́gẹ́ bí baálẹ̀ Ṣáṣá ní Akínyẹlé local government tó sì jẹ́ aṣojú fún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti Olúbàdàn in council lápapọ̀. Kábíyèsí wá ní pé kí ekulé ọgbọ́n kó sọ fún toko, kí àdó gbọ́ kó rò fóòdẹ̀ wípé gbogbo ará Ṣáṣá àti agbègbè rẹ̀ wọ́n gbọ́lọ̀ fún baálẹ̀ Akeade Ajani Amusa ní ọ̀wọ̀ tọ́tọ́ àti èyí tó yẹ, gẹ́gẹ́ bíi pé òun nìkan ńlá fún ní orí ọ̀fẹ́ àti agbára láti máa jẹ́ aṣojú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní Ṣáṣá. Kábíyèsí ọ̀wá dákẹ́ ńbẹ̀. Kábíyèsí ní ìwàkuwà àbí ìgbésẹ̀ kígbésẹ̀ tí ẹ̀yin ará Ṣáṣá bá lọ rè gbé
àbí ẹ lọ rèé pé bíríkótó ẹ pé bìrìkòtò tẹ́ ẹ bá lọ rèé dìtẹ̀ mọ́ baálẹ̀ ṣáṣá ìyẹn olóyè Àjàní Akíadé Àmúsà tẹ́ ẹ tàpá sí àṣẹ rẹ̀ kábíyèsí ní wípé ẹni tó bá tàpá sí àṣẹ baálẹ̀ ní ṣáṣá àwọn ò rí gẹ́gẹ́ bí ìwà àfojúdi ìwà ìfẹ́nipé ní àfihàn pèèyàn tí ń bá láàárọ̀ lásán sábàǹtẹ́ wọ̀lú àwọn ó sì rí gẹ́gẹ́ bí ìmọ̀ fi ìka lọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti Olúbàdàn in council nímú lẹ́yìn tó sì jẹ́ wípé kíni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ gbogbo agbára tí Olódùmarè tó gbélé wọn lọ́wọ́ wọn ó fi ìyà jẹrú ẹni bẹ́ẹ̀ irú agbára tó nítọ̀hún ọ̀bá àfẹ́ ẹ̀ ní àbí irú agbára tí ọ̀bá ní yóò jẹ ìyà yóò jẹwé ìyà. Kábíyèsí ní eléyìí ọ̀sẹ̀ lẹ́yìn ìpàdé ẹlẹ́sìn rìn èdè fìdá òtẹ́yẹ kan tẹ́ kágbádá tẹ́ wọ gbogbo rẹ̀ ọmọ ṣe o àkúnjẹ ọ̀jáwé èèyàn gbọ́n mọ́ ẹlòmíín wá gbágbádá wọ́n gbé gbogbo ẹ̀ ẹ̀yin náà ń lọ rèé bá wọn jójú ẹ̀sìn ẹ̀ ń lọ rèé fi Haúsá jẹ ọba nínú ilẹ̀ Ìbàdàn láì gba àṣẹ lọ́wọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ̀ ń mọ́pa wèrè ẹ̀ ń ṣe gbogbo rẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìbàdàn láì ní àṣẹ bàbá wa nú ẹ̀ ní kúre. Kábíyèsí ní eléyìí ọ̀sẹ̀ lẹ́yìn fìdáù tẹ́ ẹ ṣe ní Máàchì 8 fún bàbá wọn kan Alhaji Haruna Mayasi Katsina ní agbègbè ṣáṣá ní ọjọ́ 9 oṣù kẹta ọdún tá ń lò lọ́wọ́ yìí lẹ́yìn tẹ́ wá tẹ́ pẹpẹ rẹ̀ tẹ́ wá mú ọmọ rẹ̀ tí ń pè ní Sìrómà tẹ́ wá lẹ́ẹ̀ fi ọmọ rẹ̀ o ẹ fi jẹ sẹ́ríkì ṣáṣá tuntun. Kábíyèsí ní níbo wọ́n ti ń ṣerú ẹ̀ níbo ni irú rẹ̀ ti ń wáyé. Kábíyèsí ní sí àwa ń ṣerú rẹ̀ lókè ọya ni sá lágbára irú rẹ̀ lókè ọya ẹ̀ẹ́dá fi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ̀ ń dáṣẹ́ pa lára yín ẹ kó lù ẹ kó fọn ẹ̀ ń jójó òyà ẹ̀ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn ẹ̀ ń fira yín jọba. Kábíyèsí ní stop ṣe bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ o àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí pípọ́ ojú Ìbàdàn ẹ tàpá sáṣẹ Olúbàdàn. Ìgbà náà lẹ́ mọ̀ wípé Ìbàdàn gbolè ọgbọ̀lẹ àmọ́ àgọ̀ anílàákàyè a sì mọ̀ ń tà ń ṣe. Mo kí Kábíyèsí bàbá mi kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ kó kárin kése. Mo kí yín o mo kí Olúbàdàn in council látòrí bàbá mi ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti gbogbo Olúbàdàn in council tẹ́ dórí gbogbo lọ́balọ́ba pátápátá mo kí Alákínyẹlé àti gbogbo ọba nílẹ̀ Ìbàdàn tẹ́ wá dórí baálẹ̀ mo kí mágàjí gbogbo mágàjí ilẹ̀ Ìbàdàn ẹ má sùn o ẹ má jẹ́ kí àwọn Haúsá Fúlàní kan ṣe kíni kí ẹ gbòde bàbá wa lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni so a lù yín lọ́gọ̀ ẹnu for your prompt action láti kọ́ṣẹ́ wọn lórí ìwà aláàbí tí wọ́n bá ń wù èyí tó bá tó wá jọmọ wa tí bá ń darapọ̀ mọ́ wọn láti máa hùwà bí exaction ẹ̀ àwọn ọmọ àlè kan wà tọ́jẹ́ wípé kíni torí ìtọ́rọ́kọ́bọ̀ wọ́n da lákùn jẹ exaction wọn ẹ jẹ́ wọ́n mọ̀ pé ọmọ ẹrú ni wọ́n bẹ́ẹ̀ ni torí àwa ò ní gbà kẹ́nìkan kọ́ máa kó bẹ́rẹ́ kọ́ máa yẹ̀yẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn torí tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ ń ṣe nǹkan tó lòdì sáàfin Olúbàdàn ẹ̀ ń yẹ̀yẹ́ Olúbàdàn ni a sì ní fààyè irú rẹ̀ lẹ̀ torí náà ńkọ́ Olúbàdàn ti ṣe kìlọ̀kìlọ̀ gbogbo ilẹ̀ Ìbàdàn ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ẹ̀yin Haúsá Fúlàní ní ṣáṣá ẹ lọ rèé dẹ́kun ìwà àbàjẹ́
ẹ lọ rèé dẹ́kun ìwà burúkú o. Mo sọ yìí mo dúró ná lápá abẹ́hùn. Last but not the least, òun lọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ káàárọ̀ òjíire. Ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu, ó dẹ̀ jẹ́ nǹkan tó gbomijé lójú mi wípé despite bá a ṣe pariwo tá a ké toto tá a palantia wípé àwọn tó fira wọn jìn láti máa dáàbò bo ìran Yorùbá nínú òjò, nínú ẹ̀rùn, nínú òtútù, nínú ọyẹ́, wípé ẹ dákun ẹ máa kún wọn lọ́wọ́. Ó mà ṣe o, ṣe lọmọ Yorùbá dágun lá sí wọn, bí ọ̀bá sì sí tiwọn ní ìjínigbé, ìpànìyàn léyìí tó dáwọ́ wọ́lẹ̀ díẹ̀, kò bá má ti jáwọ́ wálẹ̀. Àfi ẹni tí ọ̀bá gba òpópónà wa kọjá ni ò ní mọ̀ wípé ìyàtọ̀ ti dé. Tó bá wá jẹ́ irrelevant things, àwọn tí ó tàn yín, àwọn atúrọ̀ tàbí èlùbọ́, ẹ máa pọ́ǹpù owó fún wọn. Àwa tá a wà nílẹ̀ káàárọ̀ òjíire ti gba kámú. Àmẹ́yìn ìyá wa bàbá wa tẹ́ ẹ wà ní diaspora, ẹ̀yin lẹ́ sẹ́mọ́dé. Ẹ sì láwa ń bì, ẹ lè wá wò wá torí ètò ààbò tó de fíágan. Olódùmarè wá fẹ́ gbèjà wa, ó rán bàbá wa Akékaka, the only living legend, fún Àgbẹ̀kọ̀yà. Gbogbo wọn fọwọ́sowọ́pọ̀, wọ́n wá kó àwọn ọmọ rẹ̀, àwọn akíkanjú ọmọ, wọ́n kó wọn dàáta, wọ́n ń ṣiṣẹ́ fúnra Yorùbá. Wọ́n wá ń béèrè àwọn nǹkan tó kéèké lọ́wọ́ ìran Yorùbá. Ẹ wá kọ̀ ẹ ṣe nǹkan tí ò nítumọ̀ ilẹ̀ ń gbájúmọ́. Ẹ̀mí tó bá wà ní sànyà, bí wọ́n bá pa gbogbo wa tán, kò sẹ́ni tí ó máa pariwo struggle Yorùbá nation. Ní ló fi jẹ́ wípé lára struggle wa yìí iná lètò ààbò wà. The primary objective olóyè Sunday Igboho ńlọrọ̀ ètò ààbò. Èéṣe táwọn ẹni ó ti sú mi, I got fed up. Kọ́sí bá ti rí kọ̀ látọ̀dọ̀ wọn pé wọ́n máa nídìí nǹkan báyìí, wọ́n nídìí nǹkan báyìí, omi a máa bọ́ lójú mi, torí wípé ó kù díẹ̀ káàtó káwa ní wọ́n máa gbójú ta, káwa máa tọrọ bárà fún wọn. Tó bá ìpolóyè Sunday Igboho ṣàǹbẹ̀ńlé ni mo fi ọba tó lẹ̀mí mi búra, bàbá yìí lè gbé 20 million sílẹ̀ káà pípù yìí fi máa bá iṣẹ́ wọn lọ, káà fi máa dáàbò bò ran Yorùbá lọ. Àmọ́ ńgbà tíjọba ti ṣe bọ́ ṣe ṣe, ẹ̀yin ìyá wa bàbá wa yìí náà là á bẹ̀. Ẹ má jẹ́ á tàn wá, ẹ má jẹ́ á tanra wa, kò sẹ́nì kankan tó lè dáàbò bò wá kọjá ara wa. Èmi rèé, ẹ wọ́wọ́ mi bó ṣe soft, lè gbá àyàn létí bìlìtà ṣe pé wàá dá oorun mọ́jú lọ́sàn-án lóru lálẹ́ láti máa dáàbò bo àwọn èèyàn nínú igbó káàkiri. Àwọn tó wá ń ṣe bẹ́ẹ̀, tá a wá tó ń fi àwọn nǹkan tán nílò tá a fi ń jẹ wọ́n ń yà, ìyẹn lèmi rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni fún wọn ní tọ́rọ́, ẹni fún wọn ní ṣíṣì, èso tẹ́rẹ́, ẹ̀sùn tẹ́rẹ́ ìní ń dohùn, ẹ̀sùn tẹ́rẹ́ ìní ń dohùn. Tẹ́ bá tiẹ̀ wá fún wa, tẹ́ ẹ̀ bá wá rí result, you can now come online kẹ́ ẹ pè wọ́n lórúkọ tó bá wù yín. Ìgbà yẹn àwọn náà gbà mọ́ra, wọ́n fi sosùn wọ́n para.
àmákìtìyàn wọn ìdààmú wọn ẹ má jẹ́ ó lọ lófo. I don't want to mention the areas where they have succeeded. I don't want to. Adẹ̀sọ ká má tàṣírí ara wa fọ́tà. Ìdí nìyẹn tá a fi máa announce lórí àwọn platform Yorùbá Nation káàkiri. Torí inú ọ̀pọ̀ platform wa, if you care to know, àwọn ọ̀tá mẹ́mẹ́. A rí àwọn agbèfọ́ba nínú àwọn platform tá a dálẹ̀ káàkiri. Haúsá tó change ọkọ̀ sí Yorùbá, Fúlàní ìbẹ̀m̀bẹ̀. Àwọn Ìgbò tá a rò pọ̀ mọ́ ìyá wa ní àmọ́ tó ń ṣe wá sùtá ọ̀nà ìbẹ̀m̀bẹ̀. Ńlá fi ní pé ká máa ṣe nǹkan wa lókù òru. Àmọ́ sí náà a rí result. Pítì wọn. Bàbá wa kan ni mo rí tí a ti ṣe dáadáa fún wọn. Tó kọ wọn ò dẹ̀ ní bàjẹ́. Kò ní tán lọ́wọ́ wọn. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ má jẹ́ kàjẹ́ aya ẹ̀dá tí ó máa ṣe eye service lásán. Kọ̀síká ní olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹ má dé nísìn. Ó kálukú á máa sá kìbàkìbà. Ọ̀rọ̀ ètò ààbò rèé o tó ní ṣe pẹ̀lú gbogbo àwa tẹ́ ẹ fi lé. Ìlà ń dágun lásì yìí o. Mo dẹ̀ ti sọ fún yín ẹ kọ̀ǹtáàtì mi lórí WhatsApp 09036 371643 09036 371643. Ojú tó gbà mí tì lánàá yáà tí mo rán àwọn aróǹdó kan àwọn ọ̀dọ́ kan tó ń protest Fúlàní pa àgbẹ̀ mẹ́ta ẹ ti ya wèrè. A ní ẹ stop gbogbo rádaràdá yìí. Ẹ kánú gbó ẹ gba wọn ọwọ́ wọn ẹ fi ṣe wọ́n ṣùtá. Sáwọn tó ń ṣèkà fún yín ṣé wọ́n ń ṣe fídíò ni. Ṣé bá ok ìgbà tá ń pa àwọn àgbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ náà pa ṣé wọ́n ṣe fídíò. Ṣé wọ́n ṣe fídíò bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n. Ẹ̀yin wá ṣe protest láàrin títì ẹ̀ ń ṣe fídíò. Kí ni protest yẹn kí ló ní ṣe. Àwọn eléèbó ni pé how action speaks louder than voice. Ẹ show action. Inú action yín láti mọ̀ bóyá ẹ ṣe tán. Kó kálukú náà ó pe àwọn èèyàn jàǹkànjàǹkàn nígbèrí wọn. Àwọn akíkanjú tó lóòótọ́ ni o. Tán lè jà fúnra Yorùbá. Tán lè kọ̀yà fúnra Yorùbá. Tí èsì àwọn atúrọ́ tàbí èlùbọ́. Tó yẹ ká ṣe nìyẹn. Kì í ṣe protest tí ò ní bá wa wáyé ijọ́ míì. Tá a wá ń ṣe ẹ wá ń já ewé amọ̀ ewé àkókò ẹ̀ ń já kí. Ẹ wá lẹ́ ń ṣe protest fún ta ni ṣé fún ìjọba tí ò rí ti yín rò. Àbẹ́ ẹ ṣe ń ṣe báyìí ná. Ẹ̀yin ọ̀dọ́ for that matter. Ọ̀dọ́ lọ́jọ́ ọ̀la ọjọ́ ọ̀la agbo sórí bàbá pa wá tán ni. Akékèké ayányányá à ń kí à ń sá ẹlẹ́ẹ̀mẹ́ ní ó kún àbíbò láti máa ń pè é. Kí ló dé? Ṣé di Fúlàní ti mú wa ni? Sásàsí Fúlàní ti ràn wá ni? Ará wọn tó ṣe tán ti ń jà fún wa a kọ̀ láti ràn wọ́n lọ́wọ́ kí ló dé? Ọ̀gá o 09036 371643 09036 371643 WhatsApp number. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Kwara ní Kogi ní Bayelsa ní Delta State àti gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora. Pé ẹrù tí abiyamọ kì í túwò wọn ò ní gbé kẹ́nìkọ̀ọ̀kan mọ́lé o. Iṣẹ́ ìṣe wa ò ní dìṣẹ́. Àyún lọ àyún wà báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. Ẹni tẹ́nì kankan yín ọ̀dágbére ìrìn àjò rẹ̀ fún òní mọ bí ẹ lọ. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di.
mo tó wá bẹ̀ yín fún èmi náà lára mi dátà tí mo fi ń ṣiṣẹ́ yìí ó wọ́n gógó, ẹ dákun. Ẹ̀yin ni mò ń wò tínú mi fi ń dùn, ẹ̀yin ló ń jẹ tí mò ń jẹ. Bẹ́ẹ̀ bá ṣe ń ràn mí lọ́wọ́ nínú mi máa ń dùn ni mo ṣe máa ń wà eager láti gbá research láti mọ̀ nípa latest informations. Mo wá fún Olódùmarè bẹ̀ yín, ẹ kún èmi náà lọ́wọ́, mo fọlọ́n bẹ̀ yín ni. 09036 371643. I repeat, 09036 371643. Lórí àwọn tó fara wọn kalẹ̀ fúnra Yorùbá láti máa bá wa kojú àwọn ará bíi, mo bẹ̀ yín ni ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní nǹkan kan tí ń nù wọ́n lọ́wọ́lọ́wọ́ àmọ́ kò ṣeé sọ lórí ayélujára. Ẹ dákun, ẹ dákun, mo fọlọ́ ń bẹ̀ yín ni. Yorùbá nation, no going back. The struggle continues. The struggle continues.